No more waiting anymore. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. The waiting is over. Bẹ́ẹ̀ ni gbogbo àwa tí a ti wo Àyíkí apá kìíní àti apá kejì, a ní láti fi tó yín létí wípé apá kẹta Àyíkí ó ti di àgbéléwò báyìí. Ṣùgbọ́n kí a tó sọ̀rọ̀ nípa apá kẹta Àyíkí, ẹ jẹ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń wò wá, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ níbẹ̀ yẹn. Nítorí eléyìí ni yóò fún yín ní àǹfààní láti máa bá wa kálọ ní gbogbo ìgbàkúgbà tá a bá ti mú àwọn eré Yorùbá tí a bá ti mú wá sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ ká múra wa lọ sí inú apá kìíní àti apá kejì, ohun tí ó ṣẹlẹ̀ nínú apá kìíní àti apá kejì. Àyíkí jẹ́ sinimá àgbéléwò tí àwọn òṣèré jàǹkànjàǹkàn tí wọ́n kópa nínú rẹ̀. Àwọn òṣèré bíi Akin Ọláìyá, Kọ́lá Ajéyẹmí, Ayọ̀ Ọláìyá, Lọ́dà Jacob, Bímbọ́ Òṣì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wa ni a ti wo apá kìíní sinimá yìí tí a dẹ̀ wo apá kejì sinimá yìí. A ó rí wípé ibi tí apá kejì sinimá yìí parí sí òun ni ibi tí Àyíkí ti parí ìdánwò rẹ̀, tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn dẹ̀ ń lé láti lépa ẹ̀mí rẹ̀ láti lè pa. Ṣùgbọ́n orí kó yọ láti ọwọ́ bàbá ọdẹ kan. Lẹ́yìn tí gbogbo régbé ti régbé, òun ni a rí wípé Àyíkí bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ arábìnrin kan tí a pè ní Abímbádé. Ìfẹ́ àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní gbòòrò. Kí ló ṣẹlẹ̀ nígbà tí Àyíkí fojú kan bàbá arábìnrin náà? Bàbá arábìnrin náà kọ̀ jálẹ̀ wípé Àyíkí ò ní fẹ́ ọmọ òun nítorí wípé ó mọ̀ wípé Àyíkí jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní inú ilé ìwé. Ṣùgbọ́n Àyíkí padà ṣe ìwádìí láti lè mọ̀ wípé bàbá ẹ̀ ni ó ṣe ikú pa bàbá òun ní ìgbà kan ní ilé ẹ̀kọ́ gíga, tó jẹ́ wípé bàbá arábìnrin àfẹ́sọ́nà yìí àti bàbá Àyíkí jẹ́ òṣìṣẹ́ nínú ilé ẹ̀kọ́ gíga náà, tí bàbá arábìnrin sì jẹ́ olórí fún àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n fi pa bàbá Àyíkí. Ibí yìí ni apá kejì sinimá yìí parí sí. Kí ni ẹ̀yin lérò pé yóò ṣẹlẹ̀ nínú apá kẹta sinimá yìí? Ṣé Àyíkí máa gba ẹ̀san ikú tó pa bàbá rẹ̀ ní ara bàbá ìyàwó rẹ̀ ni? Àbí àwọn méjèèjì wọn ò ní padà fẹ́ra wọn? Àbí bàbá ìyàwó rẹ̀ padà fi ara mọ́ wípé kí Àyíkí kí ó fẹ́ ọmọ òun? Inú apá kẹta sinimá yìí ni a ó ti máa rí wò, la ó ti máa rí gbọ́. Ẹ sì má gbàgbé láti sọ fún wa òṣèré wo ni ẹ̀yin fẹ́ràn sí nínú Àyíkí apá kìíní, apá kejì àti apá kẹta. Òṣèré wo ni ẹ fẹ́ràn jù? Ẹ tẹ orúkọ òṣèré náà kí ẹ tẹ̀ sórí comment section. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa kálọ.